Once again. Torí nínú ìṣẹ̀ṣe àwa ọmọ káàárọ̀ òjíire ó ní ẹ̀sìn ti jáde. Ẹ̀sìn mùsùlùmí ọ̀dọ̀ wa ló ti jáde, ẹ̀sìn ìgbàgbọ́ ọ̀dọ̀ wa ló ti jáde. Ògún ọ̀ṣọ́ọ̀ṣì òun ló bẹ̀rẹ̀ ilé ìjọsìn tí à ń pè ní ilé ìjọsìn lénìí. Ògún ọ̀ṣọ́ọ̀ṣì kátó ká kìkìkì ká fẹnu ẹ̀ lọlẹ̀, òun ni ẹni tí ó jẹ́ aṣojú Ògún ọ̀ṣọ́ọ̀ṣì ní ilé ọ̀ṣọ́ọ̀ṣì. Òun ni ó di catechism, òun ni wọ́n pè ní kátólíìkì ní òde òní. Ibi tí gbogbo ayé ń lọ ní Mẹ́kà tó ti lọ ń gbàdúrà, ilé àdúrà náà pé ilé àdúrà, ilé Oòduà. Ó ń jọ gàté kò jọ gàté, àdúrà náà ló ń jẹ́ Oòduà. Òun ló ní àwọn tó ń ṣiṣẹ́ fún, ìkànnì wọn ni Ànábì Ibrahim àti àwọn òjíṣẹ́ kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó wá sí ibẹ̀. Oòduà ló ní ibẹ̀. Òun ló kọ́kọ́ gun òkè àràfá, kájà ló pa sí apá òsì, tó wà ní mímọ́ mímọ́, tó lọ sí orí òkè tí ó ti lọ ṣàdúrà sí Olódùmarè. Torí ẹ̀ ni àwọn mùsùlùmí ṣe ń gorí òkè dọ̀la, àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ náà ń gorí òkè. Àwa ìṣẹ̀ṣe ilẹ̀ káàárọ̀ òjíire ló bẹ̀rẹ̀, àwa la bí ẹ̀sìn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn, wọ́n ti pàtì sí ẹ̀gbẹ́. Ọlọ́run Olódùmarè á jẹ́ kó yé wa.